tó Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fẹ̀ ibà yìí yàmí òṣòròmọ̀gà ayé látọjọ́ kan àtẹ̀tẹ̀jọ́ kan àti fúnjò róòró ọ̀sálàńsóló òṣòlóńsálá ẹ̀yìn tẹ́ wẹ̀ nínú omi sálàńsóló òjijì fìrí ọdẹsàpò yaró àrò gidigba sàkó yóògùn oníbàtẹ́ pèlémọ̀jà tí bánijà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yá àti dìmùjẹ èèyàn ìbà aláàlú ó dọwọ́ rẹ̀ ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́rẹ́ o kó ju wá ṣe lénìí gbogbo tá a bá dáwọ́lé kó mọ̀ ju wá ṣe àtàwọn olólùfẹ́ mi náà níbikíbi tọ́wọ́jà ètò yìí bá ti bá yín akíyín kalẹ́ akíyín kàsán àsìkò yín kú òwúrọ̀ bọ́jẹ́ pálẹ́ làwa wà ń bí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ẹni ní 27 July 2025 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2025 oṣù yìí ti ń tẹnu bepo lọ díẹ̀díẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run ọba tó dá ayé òun ọ̀run. ṣe rí n tó gbé wa wá kì í ṣe nǹkan tó pọ̀ rẹpẹtẹ àtàárọ̀ ló yẹ ká ti ṣe prógráàmù yìí but ọ̀nà pọ̀ lónìí fún wa. ọ̀rọ̀ kan wà tí ń jàrà ìrìn a ti ṣe fídíò lọ lórí ẹ̀ bọ̀ ọ̀rọ̀ kù lórí ẹ̀ ọ̀rọ̀ tí ò tán ni a fẹ́ ṣí àwọn èèyàn wa lójú inú a sì fẹ́ kí wọ́n ṣe làákàyè pẹ̀lú bí nǹkan ṣe rí lọ́wọ́ nílẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ ejò láti gbà sanra wa káàkiri tó jẹ́ pé wá ti di problem sí wa lọ́rùn lénìí lára àwọn àgbàkúgbà táwọn bàbá wa ti gbà tá à ń pariwo tọ́pọ̀lọpọ̀ wọn rò pé à ń fi ń ṣàwẹ́wà ni lénìí ó ti dìran tó. ẹ wọ àwọn ọmọ àjòkúta mọ́mú mi tá a máa sọ̀rọ̀ wọn nígbà yẹn ẹ rí i pé ọ̀rọ̀ yẹn àpè lóyún ọ̀wẹ̀ ó ti láàárọ̀ nú báyìí ètí ń kọjá agbára láwọn stéètì kan. Èkó ti rí tí wọ́n yanjú o Èkó ti rí tí wọ́n yanjú bọ́n ti ń kọjá agbára láwọn stéètì kan lẹ̀ Yorùbá. ẹ wo kéèsì Ghana dèní tá a wà ń bẹ̀ àwọn Ghana sì ṣe wọ́de lórí ọ̀rọ̀ wọn páwọn ò fẹ́ rí wọn mọ́ nílùú àwọn. àwọn wá gbé kéèsì Ghana àwọn wá ń gbé lọ sórí tó ṣẹlẹ̀ ní 1969 wọ́n tún gbé lọ ti Ghana must go táwa náà ṣe ní 83 wọ́n sáà ń gbé wọ́n fi ń lura wọn ẹ mọ̀ pé wọ́n gbọ́n gan elétíkétì ẹ̀dá ni wọ́n oníwàkiwà bọ́dẹ̀ ṣe wà yẹn oró tí bá ń bẹnu bàbá náà ni máa ń bẹnu ọmọ ìdí tọ́rọ̀ wọn fi lágbára nìyẹn wọn ò ṣe control àwọn tó jẹ́ pé wọ́n yìí gbọ́rọ̀ sí lídà wọn lẹ́nu àfi nǹkan tó bá fẹ́ ṣe kò sí lídà tó jọ wọn lójú. tẹ́ ẹ bá rántí lọ́jọ́ kìíní àná tí Ekweremadu tó lọ sí Germany tán lọ ṣe wọ́n lọ sọdún Jésù ẹ rántí dáadáa fídíò yẹn ẹ wo bó ṣe disgrace ẹ̀ tán ná bí wọ́n ṣe rí nù lọ́dọ̀ tiwọn. àwa lọ́dọ̀ wa ń bí kò lè burúburú a lè mọ sọ̀rọ̀ sáwọn olóṣèlú wa o tí ò ṣe dáadáa ká mọ bú wọn ká kà wọ́n lè bú ká kìpọ̀n rí wọn ṣùgbọ́n pé àwa lọ mọ́ lẹ̀kùn mọ́lẹ̀ wọn bá sọ pé a fẹ́ gba lójúmọ́ ná à ń bá dé gbogbo level yẹn torí pé Ọlọ́run fún wa lóye lọ́dọ̀ wa ń bí ó já mọ̀ pé ẹni tó ṣaburú lẹ́ni lè ṣe dáadáa lọ́la bí Yorùbá ṣe máa ń ronú nìyẹn bọ̀ àwọn ìrònú bẹ́ẹ̀ wọn kì í ronú bẹ́ẹ̀ ìdí tí ò fi rọrùn nìyẹn kí Yorùbá obìnrin kí ọmọ wọn lóbìnrin kó bí ọmọ fún ọkùnrin wa ìwà wọn lọmọ yẹn náà máa mú ìwà yá ìwà wọn ni ó mú torí gbogbo àwọn èèyàn ń pè mí pé àwọn tó ti wá fẹ́ wọn lọ́mọ ńkọ́
tó ti bímọ fún wa kí ni ká ti pè é. Ẹ lọ wo gbogbo ọmọ tí wọ́n bí fún wọn tí àwọn obìnrin wọn tí wọ́n bí fọ́kùnrin wa, ẹ lọ wo eléyìí táwọn obìnrin tiwa tán bí fọ́kùnrin tiwọn, ẹ lọ wo bó ṣe ń ṣe. Ìwà wọn ò lè yàtọ̀. Ẹ bá àmọ́ kí lórí kí ilé wọn pé ọmọ ìgbọ̀nà, ọmọ kinní kan, ọmọ àwùlúwarẹ́, yóò wùwà wọn, kò ní wùwà wùlúwarẹ́ rárá. Ìwà wọn ni ó wù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí òwe àwọn sówó tiẹ̀ ní àbáṣàmọ̀ tá máa pa ń jọ wọn ní èèyàn níbí mọ́ Ṣàngó kó mọ́ wù àmàlù lọ́rọ̀ wọn. Kí ni mo fẹ́ fàyọ? Ọ̀rọ̀ suyọ Ghana, ariwo ta yìí. Kí ló fariwo Ghana náà ni pé ẹ dé ìlú nílùú, ẹ sì fẹ́ sọ ìlú yẹn di tètè yín nìkan. Ẹ sọmọ bẹ o, àlejò ní lórí ilẹ̀ wọn o. Àlejò gbogbogbò. Ẹ dẹ̀ fẹ́ máa claim ọbaṣip nílùú onílùú. Ìlú tí wọ́n wà bẹ́ẹ̀ tó ti digbó, igbó rere, igbó arákejì ìmẹ́lú wọn o. Wọn ò ṣetán àti lọ tún ṣe. Àfi ìlú onílùú. Aládánwò ẹ̀dá kan ni wọ́n. Aládánwò ẹ̀dá tí máa pamọ́ reléwẹ̀ làwọn arábí. Àṣetẹ̀kọ́ nìkan kọ́ ni wàhálà wà. Wàhálà wà káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá látọwọ́ àwọn arábí. Ṣé tẹ́ bá gbàgbé mo sọ fún yín pé Abẹ́òkúta ó wà nínú ìlú tán target. Ẹ mọ̀ jẹ́ ń parọ́ tẹ̀yìn jẹ ní Ogun State. Property wọn ti ń bẹ ní Ogun State kì í ṣe kẹ̀rẹ́mí. Tí wọ́n sì ń claim pé àwọn làwọn ó control Abẹ́òkúta gbẹ̀yìn. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin wa láti apá Abẹ́òkúta, àwọn ò tí ẹ̀ kí àkọsí ìrántí wọn ò lè fẹ́. Ẹ wá wo iye ọmọ Abẹ́òkúta tó ti fẹ́ Ìgbò, tó ti fẹ́ àwọn àjòkúta mọ́mú mi. Ẹ lọ mọ̀ ká. Ìbẹ̀lẹ̀ mọ̀ pé ọ̀sẹ̀ ti ṣe ilẹ̀ Yorùbá. Látọwọ́ àwọn arábí ọ̀sẹ̀ ti ṣe ilẹ̀ Yorùbá. Àwọn ń gbọ́ fìrìfìrì nílẹ̀ ní tìbàdàn wípé House of Assembly wọn, Speaker House of Assembly Yorùbá ni, ṣùgbọ́n ìyá tó bí ọmọ bíbí ilẹ̀ àwọn àjòkúta mọ́mọ́ mi ni. Wọ́n wá ṣe débi wípé gbogbo ṣàtàn ṣe lù wọn náà wọ́n ṣe lù Ìbàdàn. Lélẹ́yìí tí wọ́n àná ṣe ń jọ sí táwa òjé kó wò Èkó tọ́lá wọn ń gbégún kan bọ̀ láti Anambra pé Èkó ló ti wájú tá a fa tó lé wípé sọ tìrìbítẹ́gún ti jóná rí tẹ̀kútẹ̀kú tó bá wọ Èkó yóò jóná tá a jẹ́ wọ́n rí ẹ̀kú yẹn gbé wọ Lagos State lọ́dún ní last year ní Ìbàdàn gbà wọ́n láàyè o. Mo kàn fẹ́ kìlọ̀ fún Ìbàdàn ni pẹ̀lú fọ́nrán yìí. Ìbàdàn máa jòrò sùn. Mo pè yín lónìí, mo fẹ́ kẹ́ jẹ́ mi níhò. Ṣé ẹ mọ̀ pé yìí mú nǹkan kékeré, a mọ̀ yín pé ìsọmọ ọ̀lẹ. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí wọ́n tojú yín yàn yín lẹ́bọ. Ìbàdàn, ẹ má jẹ́ wọ́n tojú yín yàn yín lẹ́bọ. Ẹ lọ wo àwọn Israel bàbá yín bí wọ́n ṣe rìn nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tẹ́nìkan bá wá ń gẹṣin wá káyà yín mọ́lé, tẹ́ ẹ lajú yín lẹ̀ tẹ́ ń wòran, kò ní tán o. Yorùbá láṣẹ sílẹ̀ làbọ̀ wá bá. Ntẹ́ ẹ bá ṣe lé ní lẹ́yìn tìní, ẹ̀yin Ìbàdàn tòní, làwọn ọmọ tí yín náà ó dé bá lọ́la. Ìtàn bàbá yín ṣe ilẹ̀ lẹ́ẹ̀dẹ́ bá ń bàdàn tá a fi ń rorúkọ jẹ́ lónìí. Ṣùgbọ́n tẹ́yìn náà bá wá wòran, tẹ́ ẹ sì bí bàbá yín, tẹ́ ẹ fi tí ò dálẹ̀ dà wọ́n tí ń bọ̀, orúkọ òun lẹ́ẹ̀ máa jẹ́ lọ. Èkó nìkan ló ti rárá ẹgbà nílẹ̀ Yorùbá, Èkó tá a wà yìí nìkan. Ọba bàbá wa Sàlíù Ògúngúlùsọ̀ nígbà tí wọ́n wà lórí oyè ńbàdàn, bàbá ló gbọ́ ńgbà yẹn ńgbà tí wọ́n ní wọ́n jẹ ọba kan níbàdàn, wọ́n náà jẹ Eze of Ìbàdàn Kingdom. Bí bàbá ṣe yarí nìyẹn pé níbo ọba ìpè méjì láàrin ìlú.
Ìbàdàn ṣe méjì even mọ́là tó jẹ Sẹ́ríkí nígbà yẹn bàbá yọ gbogbo wọn lóyè tó ń bá gbọ́ Sẹ́ríkí àti Eze ìgbà yẹn bí bàbá ṣe dá gbogbo kìnìún lórí ilé tó ń ṣe wà ní ìlú Ìbàdàn yìí òun ò gbọ́dọ̀ gbọ́ bàbá kú tán là ń gbọ́ oríṣiríṣi báyìí nílùú Ìbàdàn ẹ̀yin ará Ìbàdàn ó dọwọ́ yín o tẹ́ ẹ bá wòran tó bẹ bá ìtẹ̀yìn ọ̀gbìn lẹ́nu ẹ̀wọ̀ ọ̀nà àwọn ará abẹ́ wọn ò dẹrùn wọ́n gbọ́n jù yín lọ wọ́n gbọ́n jù yín lọ sorry tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé àwọn tí wọ́n handle àwọn ará Ghana tí ì ṣe ilẹ̀ wọn rí ní ẹ̀yin tẹ́ ẹ lọ sí Ghana ìwé lẹ ṣe wọbẹ̀ passport lẹ fi wọbẹ̀ ID card kan lẹ tẹ́ndà tẹ fi wọbẹ̀ ẹ lọ ń kílèmù ilẹ̀ onílẹ̀ ilẹ̀ tó jìnnà sí kò bá yín pààlà kì í ṣe pé ẹjọ́ sí àbándìrì kì í ṣe pé bóyá àbí bàbá yín gbébẹ̀ rí ẹ̀yin ilẹ̀ lọ fúnra yín ẹ wá lọ ń jà sílẹ̀ onílẹ̀ níbẹ̀ ṣé àwọn tí ń dẹ́rù yẹn wò ní ó wà wábi tí wọn ò ti fi passport wọ̀lú tí wọn ò sí document náà sáìn kan tó dé Ìbàdàn ni wọn wà ní kílèmù Ìbàdàn lọ́la torí ẹ̀ la fi rán yín Ìbàdàn létí ó dọwọ́ yín o Ìbàdàn ó dọwọ́ yín o Èkó ṣẹ̀ṣẹ̀ ń bọ́ ń bẹ̀ ni tẹ́lábọ́tò tẹ́kọ̀ọ́ ti kò sí wàhálà yìí látàrí Azikiwe ni o látàrí Zik lẹ́kọ̀ọ́ ti wà nù bondage yìí toríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ Zik lọ tán nígbà tó tó di ayé ìta tó níná láìpẹ́ yìí tó di wàhálà rẹpẹtẹ tani àwọn Akíolú gan àwọn ó ju sómẹni àwọn ó rí make sure pé gbogbo àwọn Yorùbá tó wà báwọn làwọn ní Èkó sẹ́ àwọn làwọn build Èkó délé level tó dé yẹn tẹ́bíbọ̀dé dẹ̀ fi tí gbọ́ nígbà EndSARS tó jẹ́ kí EndSARS dìran tó òdodo ọ̀rọ̀ táwọn èèyàn ò jẹ́ sọ nínú ọ̀rọ̀ EndSARS nìyí ìtọ́jú dìran tó táwọn àgbààgbà Èkó fi kẹ̀yìn sí àwọn tó ṣe EndSARS nígbà yẹn ni pé ọmọ Yorùbá ń bẹnu EndSARS àwọn ará abẹ́ náà ń bẹnu wọn ṣùgbọ́n nígbà tí Kanu ó máa padà ṣe kéde tiẹ̀ lórí rédíò go and burn down Oyigbo BRT park go and burn down Ketu BRT park nǹkan tí mention yẹn àwọn property Lagos State ló bẹ̀rẹ̀ sí mention tẹ́ ẹ bá fẹ́ gba ìlú onílùú ọ̀tọ̀ tó nìyẹn ìwọ ni kẹ́ máa bà property wọn jẹ́ definitely ẹ fẹ́ sọ wọ́n do lórí burúkú ká dolo sí ìtì bí wọn nínú ni pé bóò ni ìlú kan ó ṣe lówó tí ó great ju títí wọn lọ èyí tó fa EndSARS tó fi lé nìyẹn táwa kan fi lòdì sí nígbà yẹn mọ̀jẹ̀ parọ́ tó yẹ mọ́ wàhálà tó lòdì sí because ibi tó dé dúró nígbà yẹn tí tá a bá ní wàhálà ò ní dé tí wàhálà àbí wàhálà ò ní parí tí wàhálà parí bó ṣe parí kí lè kó bá wọn wá dé bá wọn bá ti zinc Èkó àwọn ó sì kẹrù wọn ó gba nọ́mbà wọn lọ tí Kanu ṣe ń gbà yẹn tó dùn ẹ̀mẹ́ nù ó dùn mẹ́ gan because láti máa sọ pé kán lọ máa bá nǹkan ní Yorùbá jẹ́ ta lẹni náà tó lè dánrú rẹ̀ wò lórí sọ́ọ̀lì tiwọn ta náà bí bàbá rẹ̀ dá débẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wọn lọ́mọ ẹ̀ lé lálàáfíà pé ẹ fẹ́ obìnrin lọ́dọ̀ wọn ẹ̀ lé ní àlàáfíà ẹ lọ bèrè dáadáa àwọn tó fẹ́ yàwó ń bẹ̀ mí lọ́rẹ̀ẹ́ tó fẹ́ yàwó ń bẹ̀ ni o tó fẹ́ ń bìṣe ní Imo State mo mọ nǹkan tójú wá rí ọmọ ti padà sílé wọn nígbà wàhálà pọ̀ lọ́rẹ́ mi tó yàwó fẹ́ wọn yìí ẹ má jẹ́ ń sọ̀rọ̀ lọ́bẹ̀ púpọ̀ kó bá dáa pé èèyàn tó àṣírí èèyàn online àwọn aràn yẹn ò dáa ntí ò dáa ò lóko méjì ntí ò dáa náà ní jẹ́ ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ tó wá bà mí lẹ́rù Lagos State wá ní plan kan underground tá a gbọ́dọ̀ tí expose báyìí ẹ mọ̀ pé street náà change orúkọ ẹ̀ lọ láìpẹ́ yìí wọ́n ti gbé káàkiri pé they don change our name o they don dey change our name wọ́n wá dákẹ́ bá wọn tó mú òdodo ọ̀rọ̀ nínú wọn bá wọn sọ̀rọ̀ pé ṣé ẹ rí báyìí ibi tẹ́ bá dé ṣé ẹ ti rí báyìí kíyàn máa gbé ilẹ̀ onílẹ̀ kó má máa ní sùúrù kó má máa ṣe bí ẹni pé
ìlú yẹn kì í ṣèlú àwọn. ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ní north? wọ́n ti gbé àwọn owó báyìí náà nílé Haúsá yarí mọ́ wọn lọ́wọ́ ni. èyí náà lẹ bọ́ sí house nínú ọdún yìí. ẹ mọ ọdún tá a sọ yìí náà ni o. tí wọ́n fẹ́ sign bíìlì kan wọ́n fẹ́ push fún bíìlì kan tí ó naturalize anybody tó bá ti wà lórí state onístate tí ó sọ̀dọ̀ ọmọ onílùú, àwọn náà push fún. àbí kì í ṣe kí nǹkan tí Kálú tó push fún gbà yẹn nìyẹn. ó push fún. ibẹ̀ lẹ́tì máa ma agenda wọn. lẹ́tì máa ma agenda wọn. torí ẹ̀ la fẹ́ sọ fáwọn èèyàn wa, ẹ má trust àwọn ọmọ tí wọ́n bá bí fún yín. they can do and undo. ẹ má trust wọn. Yorùbá ni máa tètè trust èèyàn jù nínú gbogbo nǹkan. àìfura kì í fura. ewu kan wá nírú àwọn Ọ̀ṣun state tẹ́ ń wò yẹn. ṣe àwọn gọ́fúnà tí ń rúdú Ọ̀ṣun state lọ́wọ́ ìyá àti ẹ̀ náà Ìgbò ni. ewu kan tó ní o, ẹ má jẹ́ n parọ́ tẹ̀ ń jẹ. títara wọn ni wọ́n máa ń ṣe. wọn ì ṣe tìlú o. tẹ́ ẹ bá dédé rí tí Eze bá pọ̀ lọ́gbogbo ọ̀nà ilẹ̀ Ọ̀ṣun, kò ságbára tẹ́ ẹ fẹ́ dá o. irú tọ̀yọ́ wọn ò lè rí ṣe torí spíkà wọn ara wọn ni. gbogbo bẹ́yẹn bẹ́ẹ̀ ṣe bí problem yẹn ṣe lọ nìyẹn. ewu nǹkan tí kò ń fèsì tètè kó. Ọlọ́run ló ní kí power wà lọ́wọ́ àwọn aṣíwájú lénìí. tó bá jẹ́ pé power ò lọ sí lọ́wọ́ wọn ni Èkó wọn bá ti Èkó sómi. ṣe mọ̀ pé fídíò lọ láìpẹ́ tá a ṣe lórí ọ̀rọ̀ ọkùnrin kan tí ń ṣe bí ọba ní Festac Town, tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ wá sọ́dọ̀ ẹ̀ bí kí sẹ́ẹ̀dẹ̀ kẹ́ lọ sí police station lọ rìpọ́tù kéèsì yín, ọ̀dọ̀ ẹ̀ náà ń wá, òun ni báwọn sẹ́tù kéèsì. ó sì lọ ṣe pépà láti ọ̀dọ̀ àwọn House of Assembly lẹ́kọ̀ọ́ bí ọlọ́lọ́mọ bó ṣe ní pépà yẹn gbà tó fi ń ṣe kéèsì nínú ibẹ̀ yẹn, tó ń pẹ́rẹ́ ní Eze kéré kan tó kọ́ ààfin síbẹ̀ tó ní ìjòyè táwọn èèyàn ń wá sáàfin wá rìpọ́tù kéèsì. Yorùbá náà ń lọ bẹ̀ lọ rìpọ́tù kéèsì tán bá ní lágbègbè yẹn. àpè Lagos State nígbà yẹn wọn ò kákún ohun tí gba tí wọ́n tó rí pé wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ ní Lagos State. ṣe wáyé dé àmọ́ bí tó sọ̀rọ̀ ọkùnrin yẹn sí, bóyá wọ́n ti sísì láńsẹ̀ sí ẹ ní o, bóyá wọ́n ti bá àná ẹ̀ pé kó mọ̀ pé rẹ̀ kó mọ̀ pàdé dára ẹ̀ àsìkò nìkan mọ́ ni I don't know. ó sì wà ní lẹ́yìn Festac Town tó ń ṣe bí ọlọ́ba níbẹ̀, tó ń ṣe bí ọlọ́ba. torí ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ìrìn àjò ayé yín dọwọ́ yín. ìwọ̀n táwa ó lè ṣe làwọn á ń ṣe yìí. ká pè yín ṣàkíyèsí ìwọ̀n bá ń tá a ní tá a lè lò là ń ṣe yìí. pàápàá jùlọ ẹ̀yin tágbára ń bẹ lọ́wọ́ yín, ẹ dìde síran yín. ẹ má jẹ́ kí wọ́n bá nǹkan tẹ́ ẹ tó ní kí Fúlàní àti àwọn àtọ̀húnrìnwá kan máa terrorize yín bẹ̀. ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ICC lénìí. àwọn Haúsá gbé kéèsì wọn lọ sí ICC ní World Court. wọ́n lọ fi ẹ̀dọ̀ kan wọn hàn bí ìran wọn ṣe fẹ́ parẹ́ tí Fúlàní ti tẹ̀ràn yẹn rì. mi ní fídíò lẹ́bọ̀ máa fi picture capture yẹn máa fi hàn lórí ètò yìí. wọ́n gbé lọ sí ICC World Court, World Criminal Court, International Criminal Court náà ń pè bẹ̀. ibẹ̀ náà gbé kéèsì yẹn lọ. ẹ mú dídí ìlú ẹjẹrun tó dẹ́sẹ̀ dà pé nínú dispensation tá à ń bá lọ yìí, ìran Haúsá ẹyọkan péré ni gọ́fúnà ní gbogbo táàmù tá à ń ṣe lọ́wọ́ yìí ní gbogbo Nàìjíríà. èèyàn kan ní Haúsá yìí sì ni gbogbo wọn ń sọ lẹ́nu. ibi tó ti wọlé sí wọn lánàá nípa wọn bẹ̀rẹ̀ sí ní fẹ́ wọn lọ́mọ. irú ètí Ìlọrin ń lò táwọn Emir Ìlọrin náà lò fáwọn Yorùbá nílọrin. wọ́n wọlé àwọn Àfọ̀njá náà wọ́n fẹ́ mọ kó ń bẹ̀. ẹ sọ gbogbo wọn di Fúlàní. ẹ manipulate wọn. ẹ lọ káàkiri ibi tí Yorùbá ti lose nìyẹn. tàdé ń pariwo dònídọ̀la. láti jọ Yorùbá lónìí ká máa bèrè pé ta lọ fẹ́fẹ́
ìlú wo ló ti fẹ́ fọ́kọ, ìlú wo ló ti fẹ́ fáyà kí wọ́n bọ̀ débẹ̀ kí wọ́n yanjú ẹ̀ ní tìbí nùbí nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́. A ti sọ̀rọ̀ lórí ìyẹn lọ. Èèyàn kò dédé mú yàn wálé, ìbá jẹ́ ní tẹ́jẹ̀ rẹ̀ ò yẹ kó wọnú ìran yín, ẹ̀ ní kí ẹ̀ mú wọ́. ń tẹ́ ẹ̀ka kan tẹ́ ẹ̀ rò pé bóyá nọ́mà kó nọ́mà. Òun ló jẹ́ wèrè pọ̀ lọ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá lè ní wèrè wá aṣẹ́wín wá pọ̀ lọ rẹpẹtẹ. Aṣẹ́wín nítorí pé àwọn èèyàn ò kí ẹ̀ pẹ̀lú à ń fẹ́ra ẹni mọ́. Nítorí wọ́n ń ṣe látijọ́ bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ó ní gbèsè tẹ́ ẹ gbé kì í ṣe alọ́yẹ̀wò òun ní máa jẹ́ kéèyàn ó mọ̀ bóyá obìnrin tẹ́ fẹ́ fẹ́ obìnrin tó dáa ni. Kì í ṣe àyẹ̀wò ilé babaláwo, kì í ṣe ti pásítọ̀, kì í ṣe ti wòlíì. Nítorí pé láyẹ̀wò obìnrin fífẹ́ àbọ́kùnrin fífẹ́ òun ní kí bàbá àtìyàwó jókòó kí wọ́n gbé amédìde pé ìlú àwọn alágbájá afẹ́ kẹ́ lọ bẹ̀ kẹ́ lọ wòran táwọn màmí fẹ́ fẹ́ yìí ṣé ìran tó ṣe é fẹ́ ni, kí wọ́n tó lè dáhùn sọ́mọ pé ẹni tó fẹ́ fẹ́ àwọn fọwọ́ sí. Ìrìn àjò oṣù 3-4 ó ti lọ lórí ẹ̀ fún wádìí bó sórí bẹ́ẹ̀ mọ́ lẹ́ni. Ẹni bó dókè dédé mú nǹkan wá yóò lóun fẹ́fẹ́ wọn dẹ̀ gbà. Ìṣòro wa dé rẹpẹtẹ, òbí ò ní mọ ibi tó fẹ́ yà sí. Mo ló pọ̀ jù báyìí ní society wa. Àdéhùn ẹ̀rọ kọ̀ọ̀tì àwọn ọmọ gbára wọn lójú gbára wọn nímú, wọn mọ yàdá síra wọn nítorí pé nǹkan kan bẹ táwọn méjèèjì fi pamọ́ fúnra wọn tí wọn ò mọ̀, tó jẹ́ pé òbí ló yẹ kó rí kó sọ fọ́mọ rẹ̀ pé ọ̀n tó fẹ́fẹ́ yìí o bó ṣe rí rèé o. Ẹ jẹ́ n sọ̀tàn kékeré kan fún yín torí mi bẹ̀ kí fídíò yìí kó lọ́ǹgì púpọ̀. Ní ọdún kan ìgbà tó ti pẹ́ rí o, bàbá wa kan bàbá yẹn ti kú sí, ọmọ bíbí ìlú Ìrágbèjì ni wọ́n. Bàbá wa fẹ́ fẹ́yàwó, bàbá wa lọ kan sáwọn òbí wọn nígbà tí wọ́n parí school NCE, wọ́n wá mú ìyàwó wọn wálé. Ìgbà náà kò ṣe NCE ní àbí grade 2, ayé grade 2 ni TC2 kò sí mọ́ǹsì wọn ti parẹ́. Teacher Training College ẹ máa kọ́ lọ kẹ́ tó lọ sẹ́sì. Wọ́n wá mú ìyàwó wọn lọ fà lé bàbá wọn lọ́wọ́. Bàbá mi ìyàwó tí mo fẹ́ rí, àwọn àgbàlagbà jọ wọ́n gbọ́n, wọ́n wá ṣàdúrà fún wọn. Ọmọ dáadáa lọ fẹ́, ọmọ ìdá púpọ̀. Ọmọ ìlú wo ni? Wọ́n ní ọmọ Ọ̀fà. Nítòsí mbẹ́ wọn ni lágbólé lágbájá. Àmọ́jẹ sọ́jú bá ń lọ. Bàbá ni ó dáa kò sí láburú. Bàbá wa gbéra pàápàá. Ṣé ẹ mọ̀ pé ọmọ ló fẹ́ yàwó kì í sọ ọmọ níṣẹ́ wàhálà lórí ìyàwó mọ́. Bàbá ni ò fẹ́ kí ẹ̀jẹ̀ ìran yẹn ó bàjẹ́. Ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá tẹ́ tó lẹ̀ Yorùbá, gbogbo ibikíbi tẹ́ wà lónìí, ojú rere Ọlọ́run ẹ̀ máa bá pàdé lọ́hùn. Ọ̀run rere gbogbo yín Ọlọ́run dẹ̀lẹ̀ fún yín. Àwọn bàbá yẹn ṣe dáadáa gan o, àwa ti sin ilá ṣe dáadáa mọ́, là ń ṣe tó wù wá ni wàhálà fi pọ̀ lọ́rùn wa. Bàbá yẹn wá lọ bá ọ̀rẹ́ wọn tó jẹ́ babaláwo, ó tún wá jẹ́ ògbóni. Lágbájá gbà mí, ọ̀rọ̀ báyìí ní ìṣẹ̀lẹ̀, ọmọ mi mọ́ ọmọ kan wálé, ọmọ náà ó wù mí lóbìnrin ó dáa, ṣùgbọ́n àmọ́ bí yóò wù wá dọjọ́ iwájú. Ẹ máa wo tí bàbá yẹn béèrè, àmọ́ bó ṣe wù wá lónìí ọjọ́ iwájú rẹ̀ náà wù wá. In tó gbé mi wá nù. Bàbá aláwọ̀ yẹn wá ní jẹ́ àwòwò. Ẹ wò ó. Bàbá àwọn àwò owó wájú owó ẹ̀yìn owó ẹ̀ wá ní Ifá ń tọ́ka sí pé a gbọ́dọ̀ yọjú sáwọn ságbolé àwọn arábìnrin bí èèyàn ó bá fi wọn ṣaya, a gbọ́dọ̀ fojú rí kó tó di pé èèyàn ó gbà wọ́n níyàwó. Bàbá ní ìdí tó jẹ́ wọ́n gangan nìyẹn, kì í ṣe pé mo wá yẹ nǹkan wò, mo fẹ́ mọ irú mọ̀lẹ́bí tó su irú ọmọ yìí. Ìyẹn wá ní fi dá mi wọn pé aláwo dẹ̀ ní ọ̀rẹ́ bàbá, àwọn ọmọ lẹ́sẹ̀ káàkiri gbogbo ìlú bó ṣe parọ́ kò lọ bá àwọn tọ́jọ́ ń sáwó nílùú Ọ̀fà nù. Bí yẹn ṣe gbàrọ́ oko wọn ló bá ní iṣẹ́ tẹ́ ẹran mi ń jẹ́
ọ̀jẹ̀ ló fòfò ṣe ẹ gbà bọ̀ kó tó dalẹ́ ọ̀la bàbá yẹn ṣe bọ́ ságbolé wọn nu tí bàbá yẹn wá rí òní agbára bàbá yẹn wá sọ fún ọ̀rẹ́ wọn tó wọn á lúra gbé jí ń padà èyí tí mo rí ò dá o ṣùgbọ́n àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ọmọ tó ní ìyàwó ẹni kó wọn àtọ̀rẹ́ rẹ̀ méjì kan kí wọn ó dira wọn ẹ wúwo mọ́tò fún wọn kí wọn ó wá sọ́fà kí wọn wá wo ìyàwó ilé agboolé ìyàwó tí wọn fẹ́ fẹ́ náà wá kọ́ wọn bí wọn ó ṣe rìn àgbà ò ní tán lórílẹ̀ wọn gbéra pa ó dọ̀hún nígbà wọn dé ìlú Ọ̀fà wọn wábì kan tán ti lè jókòó rẹ̀ ń gbẹ wọn rẹ̀ ń gbẹ ń bẹ̀ ọ̀rẹ́ wá dìde ibi tá à ń lọnu lọ́ọ̀kan ọ̀rẹ́ lọ́bẹ̀ ọkọ ìyàwó jókòó lọ́ba ń pè lágbájá wá nú ilé wọn ò sọ fún un páwọn ń bọ̀ nígbà wọn délé wọn ntọ́ rẹ̀ fúnra lára rẹ̀ rí ó nípọn ó wá ké síyàwó ọkọ rẹ̀ wà nínú ibẹ̀ yẹn táwọn tí ń rẹ̀ ń gbẹ ó ní ọ̀yọ́jú sóun níbẹ̀ arábìnrin yẹn náà wá tẹ̀lé wọn lọ yọjú síra wọn kí ló ń ṣe látàárọ̀ kí ló tójú rẹ̀ kọ́rẹ́ lọ́ba ó ní ẹ̀gbọ́n nǹkan mọ́ ni ìyẹn ọkọ ń béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀gbọ́n nǹkan mọ́ ni tí ò gbádùn pé ọ̀dọ̀ rẹ̀ àwọn wà látàárọ̀ táwọn ń fún un lóúnjẹ kí ló ṣe ó ní kò gbádùn náà ni kò sọ ohun tó ṣe ṣùgbọ́n ọ̀rẹ́ kejì ti rí ìtì ń ṣe ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ń sọ náà bá parí ọ̀rọ̀ yẹn sorry to say this omi fi bá wọn ará Ọ̀fà jẹ́ o kò sílùú tí oore ò sí kì í ṣe láti fi borúkọ ìlú jẹ́ kò sílùú tí irun tí mò ń sọ yìí ò sí tó fi mọ́ ìlú tèmi náà ti wá ohun àmbẹ̀ bọ̀ tí mo kàn fẹ́ ká là láàrin ara wa ni ibi táwọn èèyàn ti ń ṣe ẹsẹ̀ gbé nígbà tí ọ̀rẹ́ wa rí tí wọ́n sinra wọn tí wọ́n obìnrin yẹn sìn wọ́n padà wọ mọ́tò tó ṣe tán tó sìn wọ́n padà wọ mọ́tò tó ń padà sínú ilé wọn lọ́rẹ́ wa ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé wálé wọn rí ni ó lóun wá rí sọ wá ẹ̀gbọ́n rẹ̀ tó lọ wọn fún ló jẹun ìwọ oríire ni ó ní tèmi bá wá ẹ̀mí èrè ìwọ kan ní ẹ̀gbọ́n kan wà nínú ilé tán tì mọ́ nínú ilé tí wọn ò jẹ́ ó jáde ìyẹn wá ní ẹ̀gbọ́n rẹ̀ wo náà tì mọ́lé ló wá ní obìnrin kan wà tó jẹ́ gbẹ̀yìn tí wọ́n tì mọ́ nínú ilé pé wọn ò jẹ́ ó jáde wọn ní bọ̀ eléyìí táwọn tóun rí tí wọ́n ń fún lóúnjẹ yìí ọkùnrin lòun lọ́kọ ẹ̀ wá ní bóun ní ti tẹ́lẹ̀ tó jẹ́ wá ní àárẹ̀ náà ni àárẹ̀ tí ń ṣe eléyìí tó tì mọ́lé tó jáde náà ní í ṣe eléyìí tí wọ́n so mọ́lẹ̀ tí wọ́n ń fún lóúnjẹ lọ́kọ ẹ̀ wá nípa kí ló dé tó bá ní pé bóun ṣe ń wo òun rò pé òun ò tó mẹ́ta mẹ́rin nínú ilé yẹn tí wọ́n dè mọ́lẹ̀ tí wọ́n ń fún ṣé wọ́n ń ṣe wèrè ń bẹ̀ ni àbí bàbá wọn ń tọ́jú wèrè question yẹn lágbára nígbà tí bàbá tèmi ń sọ yìí tó kúrò ní Ọ̀fà tí wọ́n wá délé òun àti ẹyọ ọ̀rẹ́ wọ́n sọ̀rọ̀ fúnra wọn ò dáṣẹ́ra wọn tán fi dé Ìràgbèjì ó bá lọ bàbá ẹ̀ ní pálọ̀ bàbá bá ní àṣẹ ìṣẹ́rẹ́ṣẹ́ ti dé bó lọ́hún sọ̀n dùn ìyàwó rẹ̀ ń kọ́ nǹkan sáà ń pò sí ni bàbá ní kí ló ṣẹlẹ̀ sọ̀n tó ṣẹlẹ̀ fún wa ló bá ní àbá tí mo rí ní Ọ̀fà òwò kò dẹrùn bàbá wa ní tọ́ orí òun ọjọ́ iwájú ìyàwó rẹ̀ nù àtàwọn ọmọ tó bá bí fún ọ ńlọ rí lọ́fàún bàbá yẹn dorí kodò so èmi àti lágbájá ò ní fẹ́ra wa ó ní ń pé ọmọ fẹ́ ṣùgbọ́n sọrí bí a ṣe ń fún tí ń sọ fún ọ pé òun fẹ́ gbọ́n òun ló ń jẹun báwọn tí ń bá ń jáde látara yín náà bí wọn kò sì máa fúnra wọn ló ń jẹnu tó bá wá fẹ́ bẹ́ẹ̀ ń tiẹ̀ ń gba orúkọ sọ́ni ìmùmẹ́ ń gbà lọ́wọ́ rẹ̀ ọ̀ọ́nì jẹ́ mọ́ ọlẹ́mọ jẹ́sẹ̀ sọ́ni ìmú ìyá rẹ̀
àwa ní báwọn ṣe yarí inú òkú níbo èmi ò ṣe mọ́ sọ pé ó dá kọ́sọ́kọ́ rí ṣùgbọ́n tí bá ní kọ́ mọ́ ṣe mọ́ ọ̀ọ́nì nígbàgbọ́ la fi gbé gbogbo iṣẹ́ tá a gbé wọn ṣe ẹ̀rọ àwọn ará jọ̀hún pẹ̀lú làákàyè ṣe ẹ̀rọ àwọn ará jọ̀hún wọ́n wá padà lọ sọ́dọ̀ bàbá tó jẹ́ bàbá aláwo yẹn wọ́n lọ dúpẹ́ àtàwọn adé bàbá aláwo yẹn wọ́n á gbé wọn jókòó ló wá ní àwọn nǹkan kan bẹ tẹ́ ẹ̀ mọ̀ tí ń bá ẹ̀jẹ̀ rìn ọlọ́run gangan fún wa lára rẹ̀ fẹ́ ká wo ìran ká tó fẹ́ wọn ó nídìí pé ó lè jẹ́gun ègún kan ló bá wọn rìn débi tó bá déhùn tẹ́yìn ò mọ̀ mo ti fi irú program báyìí mo ti fi ṣe fídíò rí ní 2 years ago tí mo pè ní kàmá ẹ̀san ni mo pe fídíò yẹn ó wà lórí YouTube mi ẹ lọ wò dáadáa tí irú nǹkan báyìí wáyé ń bẹ̀ àìkàn déédéé kú fèrè lọ fẹ́yàwó àìsí kú fèrè lọ fọ́kọ gbogbo àna rẹ ni látòrí ọ̀tà àwọn mi ò wọ ọ̀tà lónìí ọ̀la wọn ò túká gbogbo ẹ̀ ló nítumọ̀ ló ní tó bá dé ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá farabalẹ̀ kẹ́ ẹ wádìí obìnrin kẹ́ ẹ wádìí ọkùnrin fíní èyí dédé jẹ́ òun fóbìnrin kì í ṣe fáìn là á fi fẹ́ ra èèyàn kì í ṣe ó fáìn ò ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú yín rárá ẹni tó fáìn lè má padà fáìn mọ́ tó bá dọjọ́ iwájú ẹni tí ó sì fáìn nígbà tẹ́ ẹ pàdé ó lè padà fáìn lọ́jọ́ iwájú tí wọ́n gún wa mọ̀ wípé máa mo sì fẹ́ kí ní kò tiẹ̀ fáìn rárá torí ẹ̀ ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rìnrìn àjò ọjọ́ iwájú ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fẹ́ra yín torí pé ẹ gbádùn ara yín méjèèjì yẹn ò dàpọ̀ so àwọn tí wọ́n lọ kóra wọn sọ́dọ̀ àwọn ajẹ̀kúta mọ́mọ́ mi kí lèrè ń jẹ wọn ọ̀fẹ́ wọn ní obìnrin ó bímọ fún ọmọ ògbọ́ tiẹ̀ tìyá rẹ̀ lè ń gbọ́ ìwọ tó fẹ́ wọn náà lọ́kùnrin ọmọ ògbọ́ tiẹ̀ tí bàbá rẹ̀ ní ń gbọ́ ẹ mọ̀ pé manipulator ni wọ́n lọ́dọ̀ tiwọn nǹkan ní nǹkan làwọn máa gbé náà máa jí bí ìran Fúlàní làwọn náà ti rí kò sí yàtọ̀ ló yàtọ̀ láàrin wọn ni pé àwọn ò ní fẹ́ràn jẹko yín òun ò lẹ́ran tí ń jẹko ṣùgbọ́n nǹkan rẹ̀ wọ́n ṣe tán àti gbà á ká sì tún gbẹ̀mí rẹ̀ lórí dúkìá rẹ̀ wọ́n máa tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ní pé kí lọ́ọ́ ṣe àwọn àrùn tá a kóra wa sí lọ́wọ́ rèé ó wà lára tí mú a máa pariwo wípé bápọ̀ ọba ṣe sán èèyàn máa ń ka lẹ́rí ni ìdí rèé tí mo fi mọ́rọ̀ ìwá lálẹ́ yìí àkàwé tí mo ṣe pẹ̀lú Ìrágbèjí Àtọ̀fà kó lè yí àwọn èèyàn wa dáadáa ni mi ì fi ba orúkọ ìlú mi ì fi ba ìlú lórúkọ jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò síbi tí ṣe òsì ńlẹ̀ kóòtù òjìrè kò síbi tí ṣe òsì mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ wa kí wọ́n fi áńkà lílò gbà pẹ̀lú ara wọn torí gbogbo ohun tá à ń ṣe lénìí ni ó padà dìtàn tó bá dọ̀la òun là ń fi sọ wọlé tá à ń sọ yìí Ọlọ́run ọba tó láyé tó ní kápẹ́ ọlá yóò bá wa tó lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn àgbààgbà tán ti lọ Ọlọ́run bá dẹlẹ̀ fún wọn tí wọ́n rí tò torí ẹ̀ la fi máa júbà àwọn aláṣekù àwọn là ń pè ní aláṣekù àwa tán wá ṣe é kù fún yìí kó má bàjẹ́ lórí tí a náà tó má wà wá tá a fi ń wá lójoojúmọ́ nù ká wa máa fún yín ní ìró tó jẹ́rò òdùnnú ìró ayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ wọ́ dayọ̀ àṣẹ Èdùmàrè ká jíire ká sùn oore gbogbo bíkíbi tá a bá wà Ọlọ́run á máa fi ṣọ́ wa o ilẹ̀ Yorùbá ò ní dìtàn o ìtàn rẹ̀ láàfin ilẹ̀ Yorùbá pa àní fi pátá burú bí ó ti rí nù àṣẹ Èdùmàrè.